ọlọ́run bá mú màá gbáyé mi dé o mo fẹ́ lu ẹ̀bùn tó fún mi. ọlọ́run bá mú màá gbáyé mi dé o mo fẹ́ lu ẹ̀bùn tó fún mi. ó fún mi lẹ́bùn ewì ó ní ìmọ̀ ké, ó fún mi lẹ́bùn ọ̀rọ̀ ó ní ìmọ̀ sọ, ó fún mi lẹ́bùn àwàdà ọlá olúwa àmùtù bá wọn dẹ́rìn pòṣónú, ó tún wá fún mi lẹ́bùn mìíràn ó tún ní ìmọ̀ lè kọrin wàhálà kúwàtà ìlàbìlàlì àzín rọbìlì àlámì ọlọ́run bá mú mọ́ gbáyé mi dé o mo fẹ́ lu ẹ̀bùn tó fún mi. tó níwọ̀n àgbà tó jẹ́ pé dídédé ń tewé adé mo tún ti dé lónìí o káàkiri àgbáńlá ayé ọláolú ọmọ lójú olódùmarè náà tún rèé return of gbẹ̀ngà adébóyè àbẹ̀fẹ́ jẹ́ngbé tí èlé ọ̀rọ̀ olúwayé of general entertainment náà rèé mo tún wáá dé lọ́jọ́ ti tòní o dídé tí mo tún ti wáá dé lọ́jọ́ tòní ìhìn pé kí olóko pé kán mọ́ roko bẹ́ẹ̀ sì ni ìhìn pé kó lódò pé kẹ́ ẹ mọ́ rodò ìhìn pé ẹni tó fẹ́ lọ wẹ̀ kó mọ́ lọ wẹ̀ bẹ́ẹ̀ sì tún sọ ìhìn sọ pé ẹni tó bá fẹ́ dáná oúnjẹ pé kó mọ́ lọ dáná oúnjẹ ẹ ṣàìgbọ́mi tán náà ní kẹ́ ẹ tó lọ ṣe gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe ìfún bẹ́ẹ̀ fẹ́ travel ẹ mọ̀ tí ì lọ ẹ gbọ́ mi tán kẹ́ ẹ tó lọ ní lọ́jọ́ títù ní. láolú mo tún ti á dé o mo dé ní gamburo bí mo dé ní ẹ̀làlẹ̀kẹ̀ tí ò ní gbókùn dì ó èmi náà kẹ̀dẹ̀ kọ́ lọ́wọ́n bá mi ló pé kórí bẹ́ẹ̀ ẹ̀rọ pẹ̀sẹ̀ báyìí lọ́lọ́run tẹ̀rí ọ̀rọ̀ bá fún mi ọmọ ọ̀lẹ́ àtàláwò kọ́sẹ̀ nìkan láàyè ògbà ẹ pẹ̀lẹ́ ń bẹ̀ yẹn sà ẹ pẹ̀lẹ́ ń bẹ̀ yẹn mà ẹ ǹlẹ́ o àǹtí ẹ pẹ̀lẹ́ o bùrọ̀dá ẹ tún gbádùn ọlọ́run lára mi lórí ètò yín ètò wa tá a pè ní amúgbòròdùn lórí ìkànnì tá a pè ní yorùbá wàhálà tv ibẹ̀ náà la wà lọ́jọ́ títù ní gbẹgẹdí ó gbiná lónìí alárè ojú àgbà nǹkan ó gbé nǹkan anu ẹ bá ń pe àwọn ọmọdé ilé kí wọ́n wá gbọ́ ẹ bá ń pe àwọn àgbààgbà ṣàkóṣàkó kan wá nǹkan fìdílé ẹ pa àwọn ọ̀rọ̀ wálé àkànmọ́ bọ̀ lọ́jọ́ títù ní torí mo ti dé o lọ́jọ́ títù ní ọlá olúwolú gbẹ̀ngà adébóyè àbẹ̀fẹ́ jẹ́ngbé tí èlé ọ̀rọ̀ olúwayé of general entertainment mo ti dé ọlọ́run ògo ni forúkọ rẹ̀ ọlọ́run bá ní mò ń kì lọ́wọ́ tí ìkìlọ̀ ń tán torí pò náà ní arúgbó ọjọ́ òun ni yá àláwù òun náà tún ni yá rọ̀ṣùrù láì òun náà lọ́ba àlùkárù òun náà ni jẹ̀gbẹ́nìkìn ọba tí ò ṣe mú òun náà ni ò ṣe pa kábíyèsí rẹ wọ ọlọ́run arúgbó ọjọ́ ẹlẹ́rù nìyí níjọ́ wo ní lọ́ọ̀yà kan ni ó láṣẹ lẹ́nu dáadáa ọlọ́run bá pa ọmọ ẹ̀ látòdì ayé kí ni ń jẹ́ bẹ́ẹ̀ lọ́ba ń fi hánkọ́ọ̀pù máwọn ọlọ́pàá káàkiri ń fa hánkọ́ọ̀pù máwọn èèyàn bí iléèwé ibi tọ́mọ ẹ ti kún kí ni àwọn èèyàn ló lè mú kò lè mọ́ ọlọ́run bá ló jẹ́ mọ́ sọ pé ọlọ́run bá ni kò ṣeé mú òun náà sì ni kò ṣeé pa aláwọn olórin méjì kan wọ́n kọrin ní amẹ́ríkà ń jọ́wọ́ níhìn nígbà tí mo travel lọ bẹ̀ nírú orin wo ni wọ́n ń kọ nígbà tí wọ́n wà lórí stage wọ́n ti tó stage lọ rẹ́rẹ́rẹ́ àwọn èèyàn ti jókòó lọ ní crowd rẹ́rẹ́ báyìí náà bá gba microphone náà ń kọrin pé ọlọ́run fi mí dára tó wù mí ọlọ́run fi wá dára tó wù ọlọ́run fi wá nígbà tó ọlọ́run fi wọ́n dára ọmọ bíi mẹ́fà tí ẹni àkọ́kọ́ wọn bí ọlọ́run pa gbogbo ẹ̀ dànù gàràgàràgà ẹnì kejì ńkọ́ òun ò tí ì bímọ tẹ́lẹ̀ ọlọ́ba fún un lọ́mọ mẹ́fà lẹ́ẹ̀kan ṣoṣo wàá lè tó ti bímọ tẹ́lẹ̀ ní bá ń sọ fún ọlọ́run irú ara wo ló fi mí dá báyìí o èsì èèyàn gidi èsì ọlọ́run gidi ẹnì kejì tó ń ṣẹ̀ṣẹ̀ bímọ mẹ́fà ló ní ọlọ́run mo mọ̀ dúpẹ́ wá àṣẹ báyìí ló ṣe ẹ̀sìn dáa tó ló jẹ́ máa sọ fún wọn pé bọ́ọ̀ bá ń sọ pé kọ́lọ́run fi á dára kó fi ọ́ dára máa là ó yà sọ pé ọlọ́run fi mí dára èrè ó ti ẹ̀mí mìíràn ti tọ́ pé àlàbí ń jẹ́ òun ní ó ní fi mí dára èrè ọ̀yà àlà bó bá ní kó fóun dára kọ̀ǹsù kò sára àtọ́lọ́run lè fi dá ọlọ́run dákun mọ́ dà wá láàmú wọn lá olúmọtúndé o abẹ̀gbẹ̀ lórí ọmọ lójú olódùmarè náà rè kí ni máa ń sagbádà ìwò òdúró síbi tá a rán ọ aṣọ ni lẹ́nu lé ọ sọmọ pórí tv làwà báyìí ẹ má bínú ara alẹ ẹ má bínú sí agbádà mi ẹ wo ẹ gbádùn ọlọ́run lẹ́nu mi lọ́jọ́ títù ní àárọ̀ yìí ńgbà tí mò ń bọ̀ wá sórí ètò ọ̀rẹ́ wa kan ni ẹni táyé tẹ́yìn náà mọ̀ dáadáa mo fọkọ̀ bọ̀ láṣìírí ó ṣẹ̀dí láti ìlú èbó ni lọ́ba ń drive mọ́tò bọ́gbọ́n ẹ̀ mà àwọn mọ́tò kan tí wọ́n máa ti dọ̀kì báyìí àwọn Corolla kan báyìí sá kó má dàbí ìpolówó ọjà irú mọ́tò yẹn nílò bí ṣe ń drive bọ̀ gan-an àfi gbàù ní kí ló ṣẹlẹ̀ lọ́kọ̀ bá múná láwọn èèyàn bá káwọ́ lérí pé ẹ gbà wá ọkọ̀ ní jóná ẹ̀sìn màrán tó ṣẹ̀dí láti ìlú èbó tó wọ́n máa ń gùn yẹn ọkàn ra dúró lẹ́gbẹ̀ẹ́ kan ní ra mu sìgá ẹ̀ láwọn èèyàn pariwo mọ́tò ní jóná mọ́tò lèmi náà bá páàkì ọkọ̀ mi wíì sẹ́gbẹ̀ẹ́ ibì kan mo rìn jìnnà síbi iná mo ṣe páàkì sẹ́gbẹ̀ẹ́ kan báyìí kí náà ti máa ń pè é ti máa ń wà nù mọ́tò yìí tí ẹ fi máa ń paná ìṣe sí iyọ̀ àbí kí náà ń pè é mo sáà gbé fù mo ń tẹ̀ síbi náà fù bí n bá ti tẹ̀ síbi náà báyìí iná yóò sì lọlẹ̀ báyìí ẹ̀kẹ́ náà yóò kàn ti gbogbogbò àgbégbà làwọn èèyàn tún ké gbé ẹgbà wá wá iná níjọ́ àìkúnlé abiyamọ owó tán sì fi rọkọ̀ tó dáa báyìí làwọn èèyàn ń ké mí náà wá rò pé kí ló ṣẹlẹ̀ mọ́kàn rántí ni ìyàwó mi bí iná bá ń jó báyìí kì í bá wọn lo nǹkan ìjọba àtàwọn nǹkan ìjọba kò láìkí ómù àti yẹ̀pẹ̀ níyàwó mi máa ń lò bá ní sáré bá wa mú sọ̀fún bẹ́ẹ̀ ẹ bá ní bu yẹ̀pẹ̀ làbá bu yẹ̀pẹ̀ lásán dà sí náà gbà iná yóò mọ̀ kú
àṣẹ tó ní mọ́tò là ń wò lọ́ọ̀kan tí kan ra mu sìgá tiẹ̀ wẹ́ẹ̀ kọ̀kálà kò sì dùn ní bàbá kan bá dé bàbá yẹn ń wa kẹ̀kẹ́ bọ̀ bàbá yẹn ní láìlá ọlọ́run mi rẹ̀ ń tó ní ọkọ̀ ìbáyìí ní ìsìn ta ló ní mọ́tò ìtorí ọlọ́run bàbá yẹn sáà ń gbéra dálẹ̀ ẹni tó ní mọ́tò wa ni bàbá why are you crying for this car what happened to you ní tó ṣe mí ni pé mo fẹ́ mẹ́ni tó lọ́kọ̀ yìí ni mo fẹ́ mẹ́ni tó ní mọ́tò yìí ni bàbá bá ní ẹni tó ní mọ́tò bá ní èmi mo ní mọ́tò yìí nà òní òkè ẹ̀yin lẹ ní mọ́tò ẹ dákun ní tó ká mi láà ni pé sẹ́ẹ̀lì jẹ́ ń fi náà iná mọ́tò yìí sẹ́ẹ̀lì jẹ́ ń fi tán sìgá kémi náà mọ́ mu sìgá mo wá bá wà pé ọkọ̀ tí ń jóná ẹ fẹ́ fi tán sìgá ṣé n tó ká yín lára nu kọ́lọ̀ ń dákun mọ́ dà wá láàmú tí gbọ́ nǹkan kan o ọ̀rọ̀ ń bẹ pẹ̀lú mi káàkiri àgbáńláyé bàbá láìsí àbẹ́sùpìlẹ̀ lọ́sẹ̀ tó lọ lọ́run tá a ṣètò a ní a fẹ́ sọ sítórì wọn ṣùgbọ́n ààyè ò padà gbà wá láti sọ̀tàn wọn ẹ gbọ́ lọ́jọ́ tòní ká tó kú o bàbá ló ń sọ̀rọ̀ báyìí pé láolú ọmọ lójú olódùmarè ọmọ apàgùnmọ́lẹ̀ tẹ̀gùnmọ́lẹ̀ kíbẹ̀ má ṣẹ̀jẹ̀ how are you bó o ní o so ń plum mo ní bàbá o gbogbo nǹkan plum ṣá o ìyàwó àti ọmọ rẹ̀ ńkọ́ mo ní gbogbo wọn wà lálàáfíà ọlá olúwa wò yóò dáa fún ọ mo ní àmì ọlọ́run wò ó ẹnikẹ́ni tó bá gbé tí ẹ̀ka yà láyé tí ń lébù ẹ̀ka mo ní baba kí ni ó ṣẹlẹ̀ sí wẹ́sẹ̀ yìí ẹsẹ̀ láyé ọgbà mu mo láàmì o àmì o bólógùn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n gbogbo ẹ̀ ní ọ̀rẹ́ ìdànù bógùn náà ti rí nígbà tó bá bọ́ sínú omi mo ní àmì o baba níyà ọ̀rọ̀ àmì kọ́ ó ti rí bẹ́ẹ̀ ó sì ti ṣe bẹ́ẹ̀ ni ọláolú mo ní sà sọ ọmọ rọmọkẹ́ mo ní baba mo ní mo mọ rọmọkẹ́ ọ̀hún mo gbọ́ pé sífù kan gba rọmọkẹ́ lọ́wọ́ yín lẹ́ bá sì kọ́ sífù náà lọ́gbọ́n rọmọkẹ́ tèmi fowó ojú eégún tọ́jú ẹ̀ ni mo bá gbọ́ pé sífù kan yan rọmọkẹ́ lálẹ́ òun mo bá lọ rè bá sífù pé sífù ọmọ yìí o owó ojú eégún mo fi rán léèwé o má dé sí tiẹ̀ mọ́ o sífù ní àkíní jẹ́ bẹ́ẹ̀ mo ní ọ má dé sí tiẹ̀ mọ́ ẹ mọ́ fẹ́ra yín mọ́ mo ní baba ṣe déètì àmì bí wọ́n ti pè náà nu mo sásọ bá ń fún sífù ẹ̀yìn aráalé pé sífù mọ́fẹ̀ mọ́rẹ́ nìkan mọ́ ìyàwó mi ni o nígbà tí ó dijọ́ kejì ní sífù bá rán àwọn dòǹgàrí yẹn bá wá bá mi lé náà dúró síwájú ilé ọ̀dọ̀ mi yẹn sẹ́ẹ̀tì ìbọn báyìí náà pé láìsí àbẹ́sùpìlẹ̀ òkè kó wọlẹ̀ òní lọ ráyé mọ́ ọ́yá mọ́ bọ̀ ní wọ́n bá dàn bọ́n sí mi lèmi náà bá jáde mú ní ẹ̀yin dòǹgàrí kí n mo ṣe wọ́n ní ẹ̀wọ̀n bá sífù dúyàwó òní làápọ̀ mo níwọ̀ tó wí bẹ́ẹ̀ orí ẹ bàjẹ́ torí tọ́ọ̀gì sí ni ó ní kóun gbá orí ara àwọn báyìí ibẹ̀ tẹ̀ orí bẹ̀rẹ̀ sí ní rà ní mo yá ayé orí mi ò mú ní àtórí ṣe orí mi ò gbọ́dọ̀ burú ìkànnì wọn tó wá gbójú gbóyà ọkàn sọ̀fàtì sí mi àṣìká mo ní sọ ọwọ́rọ́wọ́ tó fi nà mí ọ̀yà kọ̀rọ̀ kí n tó wí bẹ́ẹ̀ délẹ̀ lọ́wọ́ ẹ̀ bá jábọ́lẹ̀ ẹ wo ẹ mọ̀ gbọ́ yòókù lọ́jọ́ iwájú ọ̀rọ̀ náà lẹ ti gbọ́n ṣé etú bàbá ìta ọ̀kọ́ ráfà àkútọ̀nù èpè òyìnbó ọmọ ajá lóòjọ́ bàbá mi mú sórí wọn wá àmọ́ wọ́n fohùn rán mi pé kí n wá kí n bàbá ní kí n pé gbogbo àgbáńlá ayé ẹ máa subscribe sí channel wa o Yorùbá Wàhálà TV ibẹ̀ ní kẹ́ ẹ máa gbọ́ káàkiri àgbáńlá ayé Ọlọ́run níjọ́ bàjẹ́ ayé gbogbo yín á dà gbogbo tẹ́ ẹ ti láǹfààní láti máa gbọ́ mi láti máa wù mí ẹ ṣeré jàre káàkiri àgbáyé adúpẹ́ pẹ́ òkun mo rò pé tí ń rí àlejò mi látàárọ̀ pẹ̀lú mi nínú stúdíò mi lọ́jọ́ ti tòní orí ìkànnì tá a wà náà ni Yorùbá Wàhálà TV ẹ jẹ́ n lọ sọ́dọ̀ àlejò mi torí wọ́n ní sàn án láàárín ajé ni mo ní pẹ̀kọ̀rọ̀ àlejò mi ẹ pẹ̀lẹ́ mà. ẹ ṣe bàbá mi ṣe àlàáfíà mo bá. àlàáfíà mo wà yes ètò nìyẹn èmi gan rí pé àlàáfíà gan lẹ́yìn wà. mo wà ká ń pè. torí irun yín tó dàbí tàwọn Yemọja yìí mo láìkí ẹ̀ pọ̀. àbí o ọmọ mi náà làwa ní. ọmọ mi lẹ́yìn náà ẹ̀yà àṣàánú wa ni ẹ mọ̀ bá wa jà o. àdìbá yín jà. torí ọmọ Ọ̀ṣun lèmi náà. bẹ́ẹ̀ ni abájọ ìfúnnẹ́nẹ́ bẹ́ẹ̀ ni ọmọ Ọ̀ṣun àtọmọ omi lórí ètò. àníjọ́ òní mo rí yín níbi etí omi kan ẹsẹ̀ jáde níbi omi báyìí wá jókòó ẹ wá ń lúwẹ̀ rẹ mo ní àyà eré yìí o. ókè ní last month. last month. òótọ́ ni mo fẹ́ lọ ra nǹkan nínú ọjà ni. nígbà yẹn kí wàá ẹ wá tó wá padà lọ síbi etí ṣé ókè inú ọjà yẹn inú odò ló wà. èmi jáde. ókè jáde mo lọ ra nǹkan lọ́jà mo wá tún padà sínú odò. ókè ẹ̀yin náà sọ pé máa nǹkan gbé lọ sóòtẹ́ẹ̀ kò wá fẹ́ fún yín ní àwọn balance owó tó ti jẹ yín tẹ́lẹ̀ lẹ́ bá ní kó mi gbé lọ. ẹ̀yin kọ́
ó táwa ni ok ẹ̀yin ni Ẹniọlá sọ fún mi jọ́ òní pé máa kan gbé yín sínú ọkọ̀ dánfó kan ẹ ó ní kó ń gbé yín lọ sọ́nà ibì kan kankan sá ó wá ṣe mistake ẹ wá ní kó mi gbò náà lọ. no ni èmi kan. ẹ̀yin tún kọ́ ok ó máa jẹ́ ok wọ́n lẹ́yìn ilẹ̀ bínú jọ kan báyìí láti inú mi lẹ já bíríìjì ọ̀nà àṣejì rẹ̀ kan báyìí. ẹ̀yin náà tún kọ́ ó yá ẹ bá ń kí gbogbo àgbà ńlá ayé. ẹ kú ilé o gbogbo ará ilé ṣé dáadáa ni mo bá yín orúkọ mi ò yí padà Ọlọ́ládé Jimoh aka Dùnmọ́mi àwọn tèmi ní Èkìtì Oǹdó Àkúrẹ́ tíátíá wọ́n á máa pè mí ní Ọ̀yùnmọ́mi àti Ọ̀yùnmọ́mi àti Dùnmọ́mi èmi náà ni mò ń jẹ́ bẹ́ẹ̀ ṣé dáadáa ni mo bá yín. ẹ dákun dáadáa lẹ bá wọn torí dáadáa làwa náà wà kí ló bí ó yùn mọ́ mi ó dùn mọ́ mi ó rò mọ́ mi ó dàpọ̀ mọ́ mi kí ló bí yẹn. inú fíìmù kan ni mo ti jẹ́ bẹ́ẹ̀ so àwọn tèmi ní Àkúrẹ́ North Èkìtì ó ń dùn mọ́ mi ó yùn mọ́ mi inú móvì mi ni mo ti jẹ́ orúkọ yẹn. inú móvì yín lẹ ti jẹ́ orúkọ yẹn òṣèré tíátà níyàn àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni o. ìlú mọ̀ọ́ká tí gbogbo àgbáńlá ayé ń wò lókè tí ò sì ní jábọ́. ẹ ǹlẹ́ ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò àwọn aráalé ti ń retí yín torí mo sọ fún wọn pé mo fẹ́ gbé yín wá wọ́n dẹ̀ ti fẹ́ gbé fóònù mi pa pé a gbọ́dọ̀ gbé yín wá ká fọ̀rọ̀ wá yín lẹ́nu wò orí ẹ̀ náà láti wá wà báyìí. ẹ̀yin aráalé ẹ̀ ṣé mo ti dé sí yín lọ́rùn gbogbo nǹkan tẹ́ bá béèrè lọ́wọ́ mi Ọlọ́run á fún mi ní okun àti agbára láti lè dá yín lóhùn. ìbéèrè àkọ́kọ́ tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín pé níbi ọdún bíi mélòó sẹ́yìn mo wá sí location kan mo rí i pé makeup artist ni ẹ̀ ń ṣe ẹ̀yin lẹ̀ makeup fún gbogbo àwọn èèyàn ń bẹ̀ even ìjọ náà gan wọ́n ní ẹ̀ ṣe makeup fún èmi gan náà mo lẹ́ ó wá kàn sí kànáńgídá yìí ó kàn yí lójijì bó o ní oní makeup ṣe wá di ẹ̀tín àti tíátà. ẹ ṣeun ṣé ẹ rí ọ̀rọ̀ yẹn mo kọ́kọ́ gbọ́ nígbà tí mo dé ọ̀dọ̀ ọ̀gá mi wọ́n ní pé ṣé mo ní owó tí mo fẹ́ máa fi produce mo ní mi ì lo owó kankan. tá a lọ̀gá yín ọ̀hún. Fẹ́mi Adébáyọ̀ àwọn náà wá sọ pé tí n bá fẹ́ iṣẹ́ ìbá wù mí o kí n lọ kọ́ àwọn kan wà lẹ́yìn kámẹ́rà tó jẹ́ pé àwọn gangan la mú lùdùn inú mi dẹ́ẹ̀dùn gbà tí Àyànfẹ́ Adékúnlé ọ̀gá mi àti Wálé Ààrẹ àwọn méjèèjì wá ní kí n lọ kọ́ makeup wọ́n wá fà mí lé bàrà Fẹ́mi wá fà mí lé àǹtí Tinúkẹ́ ìyàwó bàrà Ṣẹ́gun Ògúngbè first wife wọn lọ́wọ́ ọwọ́ wọn ni mo ti wá kọ́ makeup yẹn ni wọ́n á ṣe títí láti bẹ̀rẹ̀ wọ́n á fún mi sí nǹkan kọ́lọ̀ bá mi fi ọ̀hún kẹ́ ọ̀rẹ́ mi ọ̀gá mi Sisi Quadri. àmín àmín. níjọ́ yẹn mo wà ní location wọ́n wá ní pé kí n wá art ẹni tó fẹ́ ṣeré òyìn ò tí ì dé Sisi Quadri wá ní ẹ fún àǹtí makeup yìí láṣọ náà nǹkan ṣe mo wá ní mi lè ṣe o mi ìmọ̀ ọmọọṣẹ́ wá producer wá ní kí n má wọ̀rọ̀ ọmọọṣẹ́ ọ̀kan máa assist mi torí kò ń easy kéèyàn máa makeup kó tún máa art kéèyàn má lọ parẹ́ ẹ̀ dànù bá a ṣe ṣe yẹn jẹ́ Sisi Quadri bú mi pé owó ṣe ẹ̀kẹ́ bẹ́ẹ̀ dẹ́rọ mi sínú ọ̀rá ó pẹ̀ kàn sí ẹ̀kẹ́ lábọ́ kò pé mi ó ṣe kinní kan wọ́n bá bú mi iṣẹ́ bá jáde no editor ló tẹ wá fún producer ní sí yẹn mo bá fún Sisi Quadri ní location kan ti pàdé mo lọ ṣe makeup fún bẹ́ẹ̀ Sisi Quadri bá post ẹ̀ láwọn èèyàn bá ń pè mí débi pé skit yẹn kó tún pe iṣẹ́ wá fún mi ló tún gbé mi lórí set àti Fúnkẹ́ Akíndélé tí mo lọ bá wọn ṣe Ayétòrò ń gbà yẹn 2 months ni mo lò ń bẹ̀ mo wá pé kí ni máa dùn bá ṣe bẹ̀ sí nílọ ìyá nìyẹn ló wá sọ mí dẹni tó ń ṣe kọ́mẹ́dì látòrí kọ́mẹ́dì àwọn èèyàn tí wọ́n á ń pè mí débi pé ó tètè wá gba makeup lọ́wọ́ mi. tó bóyá ṣáṣe di oní tíátà nù. bẹ́ẹ̀ mo ṣe bẹ̀ sí ní áàtì nìyẹn mo ló jẹ́ kí n máa áàtì dáa kó ṣe pé áàtì náà ló wù mí tẹ́lẹ̀ o ṣùgbọ́n mo kọ́kọ́ yà sí di makeup yẹn makeup yẹn ló tún wá gbé mi wọlé padà gbogbo àwọn actor tí mo mọ̀ lẹ́nìí makeup àtìgbà yẹn mo ti mọ̀ wọ́n àtìgbà tí mo ti ṣe makeup gbogbo mi àti wọ́n ti mọ́ra. ẹ ti makeup fún Ọdúnládé Adékọ́lá rí. dáadáa even nǹkan mo tún ṣe ìyàwó wọn lórí sẹ́ẹ̀tì lẹ́nujọ́ mẹ́ta yìí tí mo lọ ṣe ìyàwó wọn. bẹ́ẹ̀ bá fẹ́ kọ́ makeup lọ́dọ̀ ẹni ṣe àlè kọ́ mi. tẹ́ bá fẹ́ kọ́ makeup má kàn mú yín lọ sọ́dọ̀ àwọn ọmọ tó ń ṣe tán lọ́dọ̀ mi torí mi ì ṣe makeup mọ́. èyí ti rí ẹ̀yin gangan mo fẹ́ kẹ́ ẹ kọ́ mi. ìwà kọ́yàn makeup mọ́. yìí ṣe ìwà ní sanwó ni àti òtún jẹ́. a jẹ tí n bá gbà yín bẹ́yẹn a di ọmọ iṣẹ́ àtọwọ́dọ́wọ́ máa gbà máa lọ fẹ́ lómi. láì sówó ẹ̀ wàá mọ̀ transfer mi káàkiri báwọn. kò ní mí nìyí. rárá ẹ count me out. yes ìbéèrè àkọ́kọ́ rèé o lórí ètò lọ́jọ́ ti tòní ọdún wo lẹ bẹ̀rẹ̀ eré orí ìtàgé ká máa ṣe fíìmù ká máa yà wá ọdún wo lẹ bẹ̀rẹ̀ rẹ̀. mo bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà ní 2009 ní under Fẹ́mi Adébáyọ̀ ní J15 School of Performing Arts Fẹ́mi Adébáyọ̀ náà ní ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ mo dẹ̀ tún ṣe tán bẹ̀ ní 2011.
ibẹ̀ lẹ ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ni ṣé Fẹ́mi Adébáyọ̀ àbí bẹ́ẹ̀ni òun ló kọ́ yín. àwọn náà kọ́ mi níṣẹ́ tíátà so ibẹ̀ ni mo ti ṣetán ní 2011. Fẹ́mi Adébáyọ̀ kan máa ń sọ pé jagunjagun. tí kinní yẹn bá ti dé. torí ìbáyìí tí mi sílẹ̀ ń jọ́wọ́ ní òní kí n wá báwọn jẹun papọ̀ nílé ọ̀dọ̀ òun tàbá wà ń dání tébù ìyàwó ẹ̀ ti gbóúnjẹ fún kankan àti ń jẹun lẹ̀ kánà ọkàn ní ó ti gbé síbi oúnjẹ sẹ́nu bá ń gbọ́ èmi oògùn jagunjagun ní akíyáládé agbára dé nìyẹn ó ní òun àti fíìmù oníṣọ wá rí kámẹ́rà ń bí ó ti wà ní ẹ̀jẹ̀. fíìmù wo ni ẹ̀yin gangan ti kópa nínú ẹ̀ yóò ti tó bí fíìmù mélòó tẹ́ ti kópa nínú ẹ̀ káàkiri fíìmù. mi ì lè rántí iṣẹ́ tí mo ti wà nínú ẹ̀ torí iṣẹ́ làwọn máa ń pè. ẹ lè kà á ok wọ́n náà máa ń kú nínú fíìmù bàbá wo fíìmù wọ́n máa ń kú nínú fíìmù ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. àtọ́ máa ń kú nínú fíìmù àwọn mélòó ló wá fẹ́ kú lójú ayé. nínú fíìmù tá a máa ń wò wọ́n máa ń kú nínú fíìmù àbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni òkè mo rò pé ẹni tó bá ti kú nínú fíìmù. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀. inú fíìmù mélòó lẹ́yìn ti kú nú ẹ̀. kò sí. ṣé ẹ̀yin sọ́ọ̀rì ẹyọ kan lẹ ti kú nínú ẹ̀ kí wàá lóde táwọn tí á ti fíìmù tó yẹ pé wọ́n máa ń kú nínú fíìmù kí lóde táwọn tí ì kú lójú ayé. wọ́n fi ẹ̀yin náà sọ nìṣẹ́ ní fíìmù ni. ọkọ ẹ̀ kàn fi ń tàn wá ní. láti kó àwọn èèyàn lọ́gbọ́n pé ẹ ṣe báyìí má ṣe báyìí ẹni tó bá ṣe báyìí nǹkan báyìí dóònà gbogbo àlà máa kú kọ́nà máa ti jò yá báyìí. àmín. ṣùgbọ́n a fi ń kọ́yàn lẹ́kọ̀ọ́ pé ẹni tó bá ṣe irú nǹkan báyìí ló máa gbẹ̀yìn ẹ̀. so òun la fi máa ń kú nínú fíìmù. ìdí tí mo fi béèrè ni pé tán bá ti kú nínú fíìmù báwọn bó bá tilẹ̀ tún rí wọn nínú fíìmù míì wọ́n á tún kú mo ti níbi pé ikú mélòó gan ni gbogbo wọn fẹ́ kú tọ́nà kú láti inú fíìmù. àkújí ni inú fíìmù ni wọ́n bá ti kú nínú fíìmù wọ́n á tún wá jí lójú ayé. ok ẹja kò ń bẹ yẹn yóò ti tó fíìmù mélòó gan tẹ́yìn gangan ti ṣe jáde látọwọ́ ara tiyín. iṣẹ́ mẹ́ta lèmi fúnra mi ti gbé jáde lọ́wọ́ ara. iṣẹ́ mẹ́ta lẹ ti gbé jáde fúnra lára tiyín. bẹ́ẹ̀ni tó jẹ́ tiyín gangan ẹ ka orúkọ rẹ̀ fún wa ká gbọ́. àkọ́kọ́ àfòmọ́ ení. produced by me. ok. ìkejì dùnmọ́ mi produced by me. ìkẹta ni olúṣọláàfin tí ó da orí íńtánẹ́ẹ̀tì rú. èmi náà ni mo ní. mo rántí ẹ̀yin lẹ ṣe Olóṣòláàfin tí ọmọbìnrin kan fi gbé ọmú gbàǹgbà kan báyìí sí kábíyèsí lẹ́nu pé ọmú kínní ni o. ẹ tí wò ó lẹ́bi ń sọ bẹ́ẹ̀. lọ wò kò sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀. aṣọ mú bàbá mi ọmú ni. òkè wọ́n sáà rí mọ́ yẹn ń gbà yà mí. lọ wò ó tẹ́ bá wọ ẹ mọ nǹkan tí mò ń sọ. yóò tó ọdún mélòó àbí ọjọ́ mélòó oṣù mélòó tẹ́ fi ya Olóṣòláàfin gan. bíi 2 weeks náà la lọ. lẹ fi yá bó o lẹ ṣe máa ń ṣe gan-an pípín gbẹ bá fi lé àtọ̀nà lẹ̀ tẹ́yìn gba location lọ tí wọ́n ń ta ẹ̀yìn ẹni sára ògiri tí wọ́n ń ya gbogbo ẹ̀ tán sí gbẹ́ngbẹ́ng tẹ́ ẹ̀ sì fi ọmọ yín àti dádì yín ìyẹn ọkọ yín tẹ́ ẹ fi wọ́n sílé bó o lẹ ṣe máa ń ṣe. Ọlọ́run náà ló ń bá wa ṣe ṣe bá dàtí nínú iṣẹ́ wa láti pé ọkọ onítíátà ni ìyàwó onítíátà ni táwọn méjèèjì tẹ̀jọ ń lọ bí iṣẹ́ Ọlọ́run dẹ̀ bá wọn tọ́jú ọmọ wọn Ọlọ́run ló ń bá wa tò torí ẹni tó bá sọ pé ẹ mú ṣe ń tò ní ó ń parọ́ ni Ọlọ́run ló ń bá wa ṣe. fíìmù mélòó lẹ ti kópa nínú ẹ̀ tó pé ẹ báwọn èèyàn kópa nínú fíìmù. ẹ lè kà á ó ti pọ̀ gan. ó ga o. wọ́n lójú àwọn ní tíátà wọn ló máa ń rí mọ̀ bó ní location ṣé bẹ́ẹ̀ ni sójú tí náà ti rí bákan location rí pé bóyá bíi kí wọ́n máa ya fíìmù lọ́wọ́ ní location ní ìsìn kí wọ́n gbé kámẹ́rà kalẹ̀ kí wọ́n ti máa yà lọ inú wọn ti dùn wá ní à kán lọ bíríkì wọ́n tún fẹ́ bẹ̀rẹ̀ o kára kan san lójijì gbáà kí kámẹ́rà sì hàǹgì sójú ọ̀run àbí kí àròmìnì kankan jáde kó máa gbé kámẹ́rà lọ báyìí rẹ́rẹ́rẹ́rẹ́. èmi ò tí ì rírí o nígbà tí mo máa ya fíìmù lọ́wọ́ èmi ò rírí o. ẹ tí ì rírí náà pé ẹ fẹ́ máa rìkọ́ọ̀dù bóyá bí ọwọ́ alẹ́ fẹ́ ṣe sí nǹkan kó jẹ́ òru kí kámẹ́rà sì takú lójijì. tí ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí mo rí alọ́yàṣẹ́ yẹn 2014 kọ́ ní Ṣakí so alẹ́ ni iṣẹ́ yẹn wá jẹ́ ṣe etí odò ìgbà tí àárò kámẹ́rà òtútù kàn mọ́ everybody ni torí àìbọ̀ra làwa gan ṣe nínú iṣẹ́ yẹn òtútù mú èmi tó ń sọ pé mo strong pé àìmí omi ò kì í sick òtútù mú mi débi pé àwọn ni pé ó ti tó time táwọn people yẹn jáde alẹ́ lọ́dọ̀ yẹ ká shoot ẹ̀ so ọjọ́ yẹn nìkan ni mo rí experience yẹn rí ká kúrò létí odò àlẹ́ aṣẹ́ yẹn jọ yẹn. wọ́n lẹ́yìn oní tíátà orí mo gbé tíátà kan wá ń jọ wò ní mo bí wọ́n béèrè wọ́n lẹ́yìn oní tíátà wọ́n lẹ́yìn máa ń sóògùn ẹ máa ń lọṣẹ́. lọṣẹ́ kankan lẹ́yìn agbára Ọlọ́run
iṣẹ́ Ọlọ́run là ń lò. irọ́ ni o bẹ́ẹ̀ sí máa ń ya àwọn fíìmù tó ń. nǹkan tó lòun ò bá lọ́wọ́ sí ó máa ń ṣòro ó ṣe ó bá lẹ́nu tó lọ síbi kan tó lòun ṣe nǹkan kan ni Ọlọ́run ló lọ́wọ́ sí tọ́lọ̀ bá ti sọ pé báyìí ló ṣe máa rí bó ṣe máa rí nìyẹn kò sí pé à ń ṣoògùn mi ní òṣò ògùn ewé ń bẹ ògùn ń bẹ ṣùgbọ́n Ọlọ́run ló bá wa tó. àdúpẹ́ àmọ́ bẹ́ẹ̀ bá fẹ́ lọ sí fíìmù bóyá nílùú kan àbí nǹkan ẹ ti kọ́kọ́ gbẹ́bọ ẹbọ tí ń kagún láyé àgbé lọ oríta 7 oríta 3 oríta 4 oríta 11 síbẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. irọ́ o àṣetutù kankan ò lẹ́yìn ká ṣàdúrà ètùtù mélòó lèèyàn á fẹ́ ṣe dóònà àwọn kan wà tó yẹ pé ẹ̀sìn tí wọ́n ní tó yẹ pé tó máa fẹ́ ṣiṣẹ́ rẹ̀ lómi wà tó yẹ pé ọmọ babaláwo àbí ọmọ ifá kankan ẹ mọ̀ pé ìlànà táwọn wà tó bá fẹ́ ṣiṣẹ́ wọ́n á fún àwọn nǹkan táwọn náà ń sìn lóúnjẹ ẹ̀mí bá ń jẹ́ pé mùsùlùmí ni òun náà máa wọlé alúà pé iṣẹ́ mi ò gbúdọ̀ bàjẹ́ ẹni tó bá jẹ́ kírísítẹ̀ òun náà máa lórí òkè iṣẹ́ mi ò gbúdọ̀ bàjẹ́ so ọ̀nà tí kálukú ń tọ̀ á ṣe àdúrà tíṣẹ́ tó bá ń ṣe lọ́nà tó bá mọ̀ mọ̀ pé àlọ́gbẹ́bọ. ọ̀rọ̀ nu ẹ̀yin aráalé mo lérò pé ẹ̀ ń fi yèé bá wa lọ lọ́jọ́ ti tòní pẹ̀lú àlejò mi ògbóǹtarìgì ọmọ mi onímúra ọ̀mẹ́rìnlélógún tá ń ya fíìmù tá ń ṣe fíìmù tá ń kópa nínú fíìmù tá ń jẹ fíìmù tá ń pọ fíìmù tá ń pòdúsì fíìmù àwọn ọmọ gbé wá sórí ètò lọ́jọ́ tòní Return of Gbénga Adébóyè náà ló ń kí ẹ dákun àlejò mi kí ni máa ń fún yín ní inspiration tí a fi máa ń kọ fíìmù. tí n bá mu omi ni. tí ẹ bá mu omi. àgàgà kí n wá lo bottle water méjì. kí ẹ pẹ́ máa ń fa nǹkan. mílò lára mi tí n bá mu gan máa dákú ni bọ̀ tí n bá mu omi á gbé mi débẹ̀. Omi ni o. mo ti ẹ̀gbọ́ lẹ́ẹ̀kan ní bẹ́ẹ̀ ti kọ́kọ́ wọnú stúdíò wa kẹ́ tó wọnú stúdíò bí ẹ̀dọ́ sí inú. ibi tá ní kí n jókòó sí yẹn mu mi. mo ṣe mu omi báyìí. ẹ wá lẹ rí ibì kan tó sí. mo kọ́kọ́ rí ibi tí mo jókòó sí mo ṣe kọ́kọ́ wọlé yẹn mo ti wò pé iṣẹ́ mi tí mo fẹ́ ṣe lẹ́nu jẹ́ mẹ́ta yìí bíbá yìí máa dáa fún un mo tún ti wọ ẹ̀gbẹ́ kan pé bíbá yìí tí mo ti mu omi yìí ó jọ ibi tí mo lò bí restaurant mo lè lò fún bẹ́ẹ̀ mo ti wo bíbí mẹ́ta níbi tí mo jókòó sí tẹ́lẹ̀ so omi yẹn ó máa ń gbé mi débẹ̀ even kan tí máa fẹ́ ṣiṣẹ́ kan tí máa ti mú mi báyìí á fún mi ní inspiration á tún wá ṣé báyìí omi yẹn mo máa ń mu. omi ló ń fún yín ní inspiration torí pé omi gan lẹ́yìn èsì pé ẹ máa ń mu nǹkan àbí fà nǹkan. náà ohun mi kàn rí bẹ́ẹ̀ ni bí n bá fà á sì máa dákú mi ìdẹ̀ ní mú nǹkan. ẹ ti kópa bíi tọ́gìrì nínú fíìmù. bẹ́ẹ̀ni. ẹ ti gúngò náà nínú fíìmù yìí. mo gun òun ló wá jẹ́ kí n wá rò pé sinimá kan story kan tí inspiration yẹn kàn wá níjọ́ tí mo mú omi bottle water méjì pé ẹ̀jẹ̀ ṣe báyìí omi yẹn kàn gbé wá fún mi nítorí pé mo lọ gúngò níbì kan ló fún mi ní inspiration yẹn. ẹ ṣeun láì ǹjẹ́ inú àwọn òbí yín dùn sí iṣẹ́ tẹ́ yàn láàyò yìí iṣẹ́ òṣèré yìí. ìgbà tí mo kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe inú wọn ò dùn sí. kí ni ìdí tí inú wọn fi wá dùn sí wọn sọ fún yín. wọ́n ní iṣẹ́ tó jẹ́ pé àwọn kan ń kú ń bẹ̀ mo ní kò síbi táwọn ti ń kú tó kí wọ́n jẹ́ gbajúmọ̀ ni so létà inú wọn náà padà dùn sí náà pa iṣẹ́ tó da iṣẹ́ àlùbáríkà ni. gẹ́gẹ́ bí nǹkan tẹ́ ẹ sọ ẹ dákun kí ni a lè sọ ń pa ikú tí ń pa àwọn tíátà lẹ́nu ọjọ́ mélòó yìí tá a sáà ń gbọ́ tí ń kú pẹ́pẹ́pẹ́ bí ẹni ń pa náà àtùpà yìí kí la lè sọ kí ló ń ṣẹlẹ̀. kò síbi tí ìṣe òsì kò síbi táwọn ti ń kú torí pé àwọn yẹn kàn ajẹ́gbajúmọ̀ làwọn èèyàn fi ń sọ pé nǹkan bábà yìí ló ṣẹlẹ̀ tàmẹ̀dù ni. tó ọ̀rọ̀ náà lẹ ti ń gbọ́ káàkiri àgbáńlá ayé lẹ́nu àlejò mi tí mo gbé wá sórí ètò lọ́jọ́ ti tòní ẹ mọ̀ pé mo sọ fún ilé ẹ̀kan mo ní gbẹ̀gẹ̀dẹ̀ ó gbiná pé alárè máa ju àgbà káàkiri àgbáńlá ayé àbí ò tí ì yé yín mo sọ bẹ́ẹ̀ fún yín lẹ́ẹ̀kan. ìbéèrè méjì ló tún wà nínú mi tí ń tawọ́ tasẹ̀ bí ìgbà tí kinní kan bá bọ́ sínú mi tí ń ta lúbúlúbú nínú mi tí mo fẹ́ béèrè lọ́wọ́ àlejò mi ní ọjọ́ òní ṣe rí bẹ́ẹ̀ lómi bá lọ lókèsàn tán tó bá délé padà báyìí yọkàn ránṣẹ́ pé àwọn babaláwo ni o àwọn babaláwo àṣàlù ayé ó yá ẹ wá máa pọ̀fọ̀ lókèsàn tí mo lọ yìí kò dáa rárá ẹ bá ń wí báyìí ẹ̀yin àlejò mi lókèsàn wo lẹ lọ rí nílé ayé yín nígbésí ayé yín tó ikún lẹ fi ń tọrọ lókèsàn pé ọlọ́run irú lókèsàn yìí ni ó jẹ́ máa lọ nílé ayé mi o lókèsàn wo lẹ lọ bẹ́ẹ̀ tó múnú yín dùn jù láyé. iṣẹ́ ọ̀gá mi náà ni kò sígbà tí n bá lọ bí iṣẹ́ wọn. ọ̀gá yín ìwò ń bẹ̀ Fẹ́mi Adébáyọ̀ tí mo ń ṣe ọ̀hún báyìí tó ṣe jagunjagun ṣé bẹ́ẹ̀ náà náà ṣe rí irun gbọ̀n yẹn náà lójú ayé. fíìmù ni. ok lókèsàn wo lẹ tó wá lọ tó yẹ pé nígbà tí ẹ délé
ẹ kanra mọ́ onígbà ẹ kanra mọ́ aláwo gbé kíni ká dá fáwọn ibi tá a ti lọ ya location yìí wọn à ní jẹ wọn mọ kíní kankan location wo lẹ lọ tó tó bẹ́ẹ̀. mi ìgbìlọ̀ parọ́ kù sí. gbogbo location tẹ́yìn tí ń lọ ó máa ń lọ bẹ́ẹ̀ serere wẹ̀rẹ̀rẹ̀ ó máa ń dùn. wọ́n máa fún mi lówó ṣáà ni mi ò mọ reason. wọn à jẹ́yìn lówó ní location rí tó ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ òun mo wá tún fẹ́ béèrè kan ká tó máa lọ lórí ètò yìí ẹ má parọ́ o láàrin mi àti yín wọn à gbọ́ wa báyìí láàrin mi àti yín ẹ gbọ́ àwọn obìnrin tí máa ń ṣe fíìmù tán máa ń ṣe fíìmù tán máa ń ti fíìmù ẹ̀gbọ́n ṣàṣẹ́wó. kò sí aṣẹ́wó kankan bì kan nítorí pé ẹlòmíì tó máa wo móvì lórí jẹ́ sí nǹkan tó wò lórí pé ó ṣe bí aṣẹ́wó ó lọ sẹ̀dúsì ọkọ lọ́kọ ó dá léyìn ẹrú a máa wò pé aṣẹ́wó ni gbogbo wọn a kó oògùn wọn pọ̀ bí wọn dẹ̀ ní fi wò pé iṣẹ́ tó ń ṣe ẹ̀wọ̀n ìjọ mẹ́ta yìí lórí rédíò kan tí mo forúkọ bò láṣìírí ẹ̀wòrú èèyàn kan tó bímọ fọ́kọ mẹ́ta ṣó ń tíátà ni ẹ lè irú ẹni yẹn kẹ́kẹ́ pàdé ẹ̀kẹ́ rò ó sí. kì í sọ tíátà alágbèléwò lò. ẹ lè rò sí irú ẹ̀ tó bá pàdé ẹ̀ pé irú eléyìí lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni tó bá jẹ́ pé nǹkan tó ń ṣe bí iṣẹ́ ayé gẹ́gẹ́ bí nǹkan tẹ̀ sọ lẹ́ẹ̀kan pé iṣẹ́ ayé wọ́n ti wá fojú sí lára pé ń rà ní gbogbo wọn tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ wọ́n fi ń kọ́yàn lẹ́kọ̀ọ́ ni ẹlòmíì wà sẹ́pọ̀ ọmọ jẹ́jẹ́ ni tí ò lè sọ tẹnu ẹ̀ tán. ẹ jẹ́ ń jẹ ayé tán so kò sí olóṣó. mò ń bọ̀ ya kọ mi ní tó bí ìbéèrè ńlẹ́lẹ̀ wọ́n máa ń sọ fún wa nígbà èmi ní ìsìn ọ̀rẹ́ màmá mi kan pàdé mi ń pa tíbi tí mo ti ń ṣe MC lọ́wọ́ mo ti sọ̀rọ̀ àwọn èèyàn ti rẹ́rìn ló bá ní Láolú mu ní ẹ Gbénga mu ní ẹ torí gbogbo kọ mi ní ìwọ ló ń sọ̀rọ̀ látàrọ àmúlé mi ní ló rẹ́rìn ní àwọn èèyàn rẹ́rìn tó báyìí múlé mi náà ni nígbà tí ìyá ọ̀rẹ́ mi ó délé ló bá lọ sọ fún ìyá mi gangan tó bí mi lọ́mọ bá ní ọmọ rẹ iṣẹ́ ayé ní ṣe kankan ni màmá mi bá pè mí pé ẹ ló wọ́n ní iṣẹ́ ayé ló ń ṣe wọ́n mọ́ ẹ kíní ni màmá mi bá sọ mo ní akíni ṣé ẹ mọ̀ pé iṣẹ́ ayé ni mo ń ṣe tẹ́lẹ̀ tí mo fi ń kówó wá fún yín ní wọ́n láwọn tí máa ń ṣe fíìmù tí máa ń ṣe kíní àwọn fíìmù tòróró tó ń ṣe wọ́n máa ń ṣaṣẹ́wó wọ́n máa ń ṣe kíní kankan torí àwọn ìfẹ́ kọ́ ọmọ obìnrin kó ṣe fíìmù kó kópa ìdí nù tí mo fi torí wọn ní ọmọ fi wọn ṣàṣẹ́wó ṣé lóòótọ́ ni torí wọn ní bí obìnrin bá ń kọrin ní ìsìn reality ni tí mò ń sọ yìí o bóbìnrin bá ń kọrin ní ìsìn àwọn promoter kan bẹ láyé tí ọmọbìnrin ò bá tí ì fẹ̀yìn lélẹ̀ fún wọn ní gbórin ẹ̀ jáde àwọn producer kan àwọn abániya fíìmù gbánigbé fíìmù kan jáde bóbìnrin ò bá tí ì fẹ̀yìn lélẹ̀ fún wọn ní gbé jáde ṣé lóòótọ́ ni àbí bẹ́ẹ̀ kọ́. irọ́ ni kò sí nǹkan tó jọ àwọn ọkùnrin tí promoter wọn á gbéṣẹ́ wọn jáde ṣé promoter tún fẹ́ wọn náà ni. wọ́n ní ọmọ ń fẹ̀yìn wọn lélẹ̀ báwọn bó wọn lọ́wọ́ bíi mẹ́ta. ṣé wọ́n ń fẹ̀yìn ọkùnrin náà lélẹ̀ ni. irọ́ ni. no wọn kì í fẹ̀yìn ọkùnrin lélẹ̀ o wọn ìgbésẹ̀ wọn jáde bọ̀rọ̀ ni. irọ́ ni iṣẹ́ ọkùnrin máa ń jáde even kan gbà mí sábà produce iṣẹ́ ọkùnrin mi máa ń jáde ṣáájú iṣẹ́ obìnrin mi. irọ́ ni kò sí ni tó bá jẹ́ iṣẹ́ tó bá jẹ́ iṣẹ́ ayé àwọn èèyàn máa ṣàfẹ́ sọ nǹkan kan nípa ẹ̀ pé iṣẹ́ ayé náà ń ṣe inú ìsìnṣẹ́ àwọn èèyàn òkú láàrin ìlú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bọ̀tú bá jẹ́ ní tíátà ni wọ́n ní wọ́n ń ṣe kinní kan ń bẹ̀ torí pé wọ́n jẹ́ gbajúmọ̀ kan tó fà á nìyẹn àwọn mélòó ni promoter fẹ́fẹ́ yẹn lọlẹ̀ ṣé promoter kan ò ní dákú àwọn èèyàn kan máa ń fi kún ni. tó mo ti yan tí mo fẹ́ yọ o nínú ìdáhùn tí àlejò wa tí ó dá padà fún wa ẹ ṣeun káàkiri àgbáńlá ayé Ọláolúwa yín náà rèé o Gbénga Adébóyè Àbẹ̀fẹ́ jẹ́ngbé tí èlé ọ̀rọ̀ èmi náà kẹ̀dẹ̀kọ́ Ọlọ́run ọba mi náà ló pé kó rí bẹ́ẹ̀ ẹja máa dágbére ká máa lọ ilé wa lọ́jọ́ títòní ká tún lè bá a wá ní ọjọ́ míì ní ọjọ́ rẹ̀ lórí ìkànnì tá a pè ní Yorùbá Wàhálà TV káàkiri àgbáńlá ayé àlejò mi ẹ bá ń dárúkọ yín lẹ́ẹ̀kan sí kẹ̀sì bá ń kí gbogbo ara lé pé ká tó pàdé lọ́jọ́ míì ọjọ́ rẹ̀. orúkọ tèmi lẹ́ẹ̀kan sí ni Ọlọ́ládé Jimoh èké Dùnmọ́mi mo kí yín o pé ẹ kú kalẹ̀ ẹ kú ìjókòó etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di ọwọ́ tẹ̀ ń tibàkú tẹ́ fi ń ra dátà tẹ́ fi ń sọ̀scribe akọ̀dùn onímọ̀ ẹ̀ ní fi gbọ́mọ sí lágbára Ọlọ́run lọ́jọ́ mi ẹ̀yin lẹ máa pè mí tí máa wá ẹ̀yin náà ni màá tún bá wọn ò nífẹ̀ẹ́ lòmí ìṣe yín wọn ò nífẹ̀ẹ́ lòmí ìṣe mi náà ẹ ṣé o. ẹ ṣeun káàkiri àgbáńlá ayé tí n bá sọ pé móròvùà ọ̀dàbọ̀ ní ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀dàbọ̀.